tiẹ̀ sínú APC ni láti lè mọ àṣírí wọn gbogbo ṣe ń lọ. Èmi tẹ̀ sọ pé tí wọ́n bá tiẹ̀ fẹ́ plant èèyàn a máa jẹ́ pé ibi tí Tinubu wà náà fẹ́ wá plant. Tinubu tó jẹ́ pé òun lọ̀gá planter. Ṣé gbọ́ mi yé? Mo ń gbọ́rọ̀ yín. Kí lè rí sọ nínú méjèèjì yẹn, ṣé wọ́n lọ plant ẹ̀ ni àbí ó kàn finú fídọ̀ ń pé òun fẹ́ fẹ́ ṣẹgbẹ́ APC. APC lẹ́yìn náà ṣe sọ pé Tinubu ó mọ ibi tó ń lọ ó dẹ̀ mọ ibi tó ń bọ̀. ṣó ti yé yín bíbọ̀ tó ń bọ̀ yẹn tó máa Àtíkù lóun fẹ́ join APC yẹn àwọn tó máa gáìdì ẹ̀ tó máa sọ̀rọ̀ àǹdí ẹ̀ tó máa mọ̀ wípé ẹni yìí bóyá ó fẹ́ wá ṣe amẹ́ni o Tinubu máa plot ẹ̀ pẹ̀lú wọn ni. ṣó ti yé yín ó ṣeé ṣe kó rò wípé bàbá òun tó ń tẹ̀lé for years tó ti ń du president tí ò rí nìkan ṣe kínní òun náà fẹ́ jẹ́ èèyàn náà ṣe mọ̀ pé irú ọmọ Àtíkù yẹn ò lè ṣiṣẹ́ fún Tinubu kó má fi sípò ó lè jẹ́ pé ó fẹ́ jà fún orí ẹ̀ ni ìyẹn àkọ́kọ́. Èkejì ọ̀rọ̀ òṣèlú rí bẹ́ẹ̀ Táyé lè máa ṣe PDP kí Kẹ́hìndé máa ṣe APC ibi tó bá pè fún oníkálukú láti rí ọ̀nà lọ ònìyàn ń ṣe. Mo sọ pé wọ́n fẹ́ plot ẹ̀ sí APC kò lè work torí Tinubu máa mú ni àwọn tó súnmọ́ gan ni Tinubu máa lò sí torí ọpọlọ wà fún bàbá yẹn tó yẹn ò lè work. Ó ṣeé ṣe kó jẹ́ wípé bàbá ẹ̀ kò fẹ́ bá ṣiṣẹ́ pọ̀ mọ́ bàbá náà ti ń du president nísìn ìdẹ́ ń ṣe kékeré òun àtàwọn Buhari náà jọ dùn before Buhari kẹ̀dẹ̀ ló tún ti dùn so tàbá ń kà á ti máa going to 20 years or 16 years now. Ó ti mọ̀ pé ó lulẹ̀ ni bàbá ó lulẹ̀ ó dẹ̀ mọ̀ pé àsìkò bàbá òun ti kọjá. Ó ti mọ̀. ó dẹ̀ mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì bá wàá ṣòwò ìgbàjọba lọ́wọ́ ẹ̀. Kò fẹ́ lulẹ̀ pẹ̀lú bàbá ẹ̀. Kò fẹ́ bá bàbá lulẹ̀ papọ̀. Bẹ́ẹ̀ni kí gbogbo pátì papọ̀ kan jẹ́ ADC ó ti yé wọn ò lè mú Tinubu ó ti yé. Ẹ mọ̀ pé bàbá yẹn gan ẹni tí ò ṣèjọba understand tó dẹ̀ mú yàn dìde tó gbogbo àrí dìde tó dẹ̀ ṣiṣẹ́ fún tó wọlé ṣé tiẹ̀ ó wà ṣòro ṣe ni. tó nígbà tó ń bẹ̀rẹ̀ election ti bẹ̀rẹ̀ 2013 mọ̀ ń sọ fáwọn èèyàn pé jù ẹ máa gulẹ̀ tán ra yín tí Tinubu bá lè mú yàn jáde tó bá lè mú candidate jáde tó ń wọlé tó mú candidate lọ́yọ̀ tó ń wọlé tó ń mú ní other state tó mú lọ dé táwọn èèyàn ń lọ through him you know what he's doing you understand so tí ẹ lè mọ̀ pé gbogbo ẹ̀ pàdé Obi mo mọ̀ pé ọ̀nà tó máa gbà mú Obi ọ̀tọ̀ ni tó gbọ́dọ̀ Tinubu ṣe rí nìyẹn ṣé Tinubu tó jẹ́ pé ó wà ní kìíní ó tó sponsor Obi ò mọ̀ pé ó ń sponsor òun. Ó ń sponsor Obi. yá. ṣe fún election èwo ṣé ìta ṣe kọjá. election tó ṣe kọjá yẹn. òun ló tún sponsor ẹ̀. lọ́nà wo ló fi sponsor Obi. ẹni tùlù Labour Party candidate for Ọ̀yọ́ state ó sọ púlì mi náà tó ti yé ó plot àwọn èèyàn síbẹ̀ tó ẹ pé tí Tinubu tí àwọn Obi bá ní ìdí owó á finance wọn tí Obi òde àmọ̀ pé ó plot èèyàn síbẹ̀ láti lè tako Àtíkù. ó sponsor indirectly. bẹ́ẹ̀ni not directly. àwọn ọmọ wọn mọ bí tó wó ti ń wá. bẹ́ẹ̀ni wọ́n sáré pé owó ń wọlé. bẹ́ẹ̀ni tí ẹ bá dẹ̀ wo election yẹn ibi títí tó máa sọ pé rígì ni èmi ò lè believe tó ti yé yín mi ò lè believe rárá torí pé tí Tinubu bá ń lead Àtíkù máa second jẹ ẹ máa gbọ́ nǹkan tí mò ń sọ yìí tí Àtíkù bá ń lead Tinubu máa second tí Obi bá ń lead Tinubu máa second tó ti yé bọ́ tí Tinubu bá ń lead bóyá Àtíkù á second ibòmíì Tinubu àbí Obi á second ṣùgbọ́n Tinubu yìí anywhere tí Obi tó bá ti ń lead báyìí òun ló máa second anywhere tí Àtíkù já ti ń lead òun máa second so ibi tí fígọ̀ ti ń lọ nìyẹn
so ọpọlọ ju ọpọlọ lọ so tó bá yẹ ṣe fún Tinubu láti ti mẹ́ta á ṣe o. ẹ̀mẹ́ta. tó bá ṣe o Ọbásanjọ́ náà tó àyẹ Ọbásanjọ́ tó àyẹ àwọn Àtíkù lódì wàhálà àwọn àtàtíkù dè ní tí ìbàjẹ́ Àtíkù tó dà lágbónú á ṣe o so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. lórí ìjọba Tinubu tá à ń bá lọ yìí láti 2023 wá di 2026 tá a wà yìí ní ọdún tó ń bọ̀ látún máa tún ṣèdìbò míì. Ọlọ́run dẹ́mi wá sí. àmín. láti 2023 sí àsìkò tá a wà yìí kí ni àwọn tẹ́ lè sọ nípa ìjọba Tinubu? yálà tó dáa ṣé èèyàn kì í dáa tán àwọn tó dáa ń bẹ àti tí ò dáa ní kẹ́ ẹ jẹ́ ká mọ̀ kó má yẹ pé ẹ máa fi síbi tó dáa nìkan torí pé bóyá ẹ jẹ́ olólùfẹ́. ẹ ṣe ọ̀rọ̀ Barrister ó ní mi ò ṣòṣèlú mi ò ṣe é ní pààtì Agbájé owó epo tó ń bẹ̀ nílẹ̀ pé kó dárí tó ní ọ̀rọ̀ òṣèlú nìyẹn èmi ò ṣòṣèlú mi ò ṣe pààtì ṣó ti yé yín nǹkan tí èmi kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ Tinubu ni pé ó wọnú ara wọn o púpọ̀ nínú àwọn nǹkan tá à ń sọ yìí ní tó ba ìjọba Tinubu jẹ́ ó lè láwọn governors because nígbà tí Tinubu débẹ̀ nǹkan ti bàjẹ́ o tó bí sísí ẹ̀ ṣùgbọ́n gbàm tó dẹ̀ tí èrò Tinubu ni pé tóun bá ṣẹ́tù àwọn governors yẹn tó ti yé yín àwọn governors yẹn wọ́n á ṣẹ́tù aráàlú èrò bàbá yẹn nìyẹn tẹ́ bá mọ̀ pé àwọn allocation tó máa ń fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ all times tv rẹ̀ àwọn yẹn gangan nígbà tó wà ó ní ó jẹ́ káwọn àṣírí tú tí àwọn gómìnà sọ pé àwọn sanwó òṣìṣẹ́ most of them wọ́n ti fowó ṣe election òun ló wà fẹ́ ti rú àwọn Arẹ́gbẹ́ṣọlá lọ́sùn tó wà fẹ́ẹ̀ àwọn Ajímọ̀bí lórí ẹ̀ka location tó ń gbà náà nígbà bọ́ tẹ́lẹ̀ wọ́n triple rẹ̀ èrò ni pé nígbà tó bá ti tẹ́tù àwọn aráàlú ẹtí gómìnà àtẹ́tù àwọn aráàlú òun ló fún àwọn gómìnà ní ààyè láti ṣe bó ṣe wù wọ́n. ìyẹn àkọ́kọ́ nǹkan tí mo lè ní ó ba ìjọba tí mo jẹ́ ni pé nígbà tó débẹ̀ irú subsidy tó yọ yẹn kò yẹ kó tí ì yọ. kankan tí Nàìjíríà tí wọ́n fi yé tiẹ̀ kò ju bẹ́ẹ̀ yẹn lọ kò yẹ kó tètè yọ bẹ́ẹ̀ yẹn nígbà tí ọ̀tún gbọ́ pàṣẹ fún yàn lọ́pẹ́ di nẹ́sìn tọ́gọ́ sọ gbàmù Àtíkù náà fẹ́ yọ tó bá wọlé Obi náà kàǹpé gbóhùn tó náà bá wọlé òun á yọ ṣùgbọ́n ó lè ní oye tí bàbá ẹ̀ tó realize àwọn owó ìlú ń kó fáwọn gómìnà kan fi ìlú kan sí ìlú kan sí ìlú kan sí ìlú oníkàlùkù ń ṣe bó ṣe fẹ́ ara àwọn tó ṣe dáadáa àdàrà àwọn tí kò ṣe dáadáa ṣùgbọ́n ọ̀rọ̀ ìjọba ṣe rí nìyẹn bí èsì nígbà yẹn gbogbo nǹkan lé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ti ń lọ́lẹ̀ díẹ̀díẹ̀ yàtọ̀ sí tẹ́lẹ̀ tó di yé nǹkan lórí ọ̀rọ̀ ìjọba kẹ̀dẹ̀ ní from the beginning wọ́n máa fi ìjọba yín ìjọba táyé máa parẹ́ ẹ lọ wò ó láti òkèdè lẹ̀ wọ́n máa fi ìjọba máa yín ìjọba yìí ayégo one à ń pariwo kíní kan ó yá owó ń jójúdé nígbà kan gbé owó ń jójì wọ́n lówó ń jójì ló jẹ́ kówó Nàìjíríà bàjẹ́ Murtala débẹ̀ láti oṣù mẹ́fà tó débẹ̀ ó ti sáré sí pọ́ọ̀tì wọ́n ti ń Tòkunbọ̀ àbí kí wọ́n pè ọ̀nkú bẹ́ǹsì báyìí ó ti yé yín sí àwọn Tòkunbọ̀ wọlé àwọn ẹja tọ́kì gbogbo ẹ̀ wọlé àwọn pariwo Murtala ó kú lápá tó kú wọ́n lọ́pàá tó tún wọ́n ṣe ó tún yá wọn gbé fún Ṣàgàrí náà tó ṣe tiẹ̀ wọ́n gbé fún Maradona tó wọ́n gbé fún Buhari ìyẹn gbà Maradona tó bẹ̀rẹ̀ tiẹ̀ tó wọ́n máa tẹ bá wò wọ́n máa fi kan máa yin kan ní bọ́rọ̀ orílẹ̀-èdè ṣe rí ni because ojoojúmọ́ tá ń dàgbà sí population wa ń pọ̀ sí ni. àwọn nǹkan ó pè é social humanities ẹ̀yin náà gbogbo nǹkan tó ń lọ káàkiri ojoojúmọ́ ní nǹkan ń develop. nǹkan tó tún wá bà Nàìjíríà wa jẹ́ ẹ wo orí ìgbà tí Awólọ́wọ̀ when he was in power owó kòkó náà ló fi ṣe gbogbo nǹkan tó ṣe go to Ìbàdàn ilé owó kòkó house the first edition in Africa Liberty Stadium Pepsi Cola lọ́nà àpáta ń bẹ̀ yẹn láti BCJ dé wáyà kébù company